Hello, ẹ̀yin èèyàn mi. Wọ́n bá ní olórí Ashley, wọ́n ní bó ṣe gbọ́ pé wọ́n ti gbé ọmọ ẹ̀, Naomi ti gbé ọmọ ẹ̀ wá fún ní palace tó lọ ṣọmọ pọ́n ní Naomi lọ sí River Goddess lọ sọ fún ìyá nífa àbí ìyá kínní láti ṣe àwọn kínní olómi ìyá mólú àbí kí náà ló ń pè ní wọ́n ní ìyàwó kábíyèsí nínú odò ìyá mi mólú àbí kí náà ló ń pè ṣá wọ́n ṣàní ọ̀gá àwọn goddess yẹn tí Naomi lọ bá kó jọ kó fún òun lọ́wọ́ kó fún òun ní ọmọ yẹn kó ń gbé lọ sínú ààfin pé kó jọ kó dáhùn kó òun dáríjì na Ashley pé àṣọ nìkan ó ní àwọn nǹkan tí wọ́n sọ fún Ashley nígbà tó ń gbọ́mọ ẹ̀ fún pé tí ò bá ti ṣe sacrifice pé wọ́n ò ní fún lọ́mọ yẹn ẹ̀sìn nígbà Naomi dẹ̀ bí yèyé mólú gba tí yèyé mólú dẹ̀ rí Naomi ó dẹ̀ ju ọmọ yẹn fún gẹ́gẹ́ bí iṣẹ́ tá a ṣe lánàá pé ọpẹ́lọpẹ́ Naomi ló jẹ́ kí yèyé mólú fún wọn ní Adémákinwá wọ́n ní bí Adémákinwá tí Naomi ṣe gbé Adémákinwá dé ààfin wọ́n retí pé wọ́n ní kì í ṣe nothing goes for nothing náà wọ́n ní tó látànà wọ́n ti ń retí Ashley pé wọ́n wá kìlọ̀ fún wọ́n ní bí látànà ṣá tí Naomi ti gbé Adémákinwá wá sáàfù ló bá ní ń ṣe ní ìyá mólú yèyé mólú tó wá bá kábíyèsí fún rẹ̀ wọ́n ní bó wá sí ṣe ń bá kábíyèsí o àdéjẹ́dè bá ṣe gbọ́ o wọ́n ní ló bá lọ bá yẹ kábíyèsí pé wọ́n gbé òun rìlíìsì Adémákinwá fún Ashley ṣé Ashley nǹkan tó yẹ ká Ashley wá ṣe tí ò tí wá ṣe pé ṣé kò mọ̀ pé ó yẹ kó ṣe nǹkan tí wọ́n ní kó wá ṣe láàfin kó wá ṣe ó lè dákẹ́ wọ́n ní bí yèyé mólú ṣe wá sí ààfin wá bá kábíyèsí ewé dẹ́rìn tó wọ́n ní kábíyèsí lè wo ewé dẹ́rìn tó ṣèbó ṣàmọ́ ṣéńbà Ashley ohun ọmọọgbà tí Ashley wá sí odò wá ṣe ìlérí tó ṣe fún yín òun ò mọ̀ ń pa ẹ̀ o Ashley wà ní ṣéńbà ìpè kí kábíyèsí ní kọ́ lọ bà wọ́n ní kábíyèsí wá ṣàlàyé fún yèyé mólú pé kí yèyé mólú lọ bá bí yèyé mólú ṣe dé wọ́n dé ṣéńbà náà bá pè jáde wọ́n ní Ashley tó bá mọ nǹkan tó yẹ tó dẹ̀ mọ nǹkan tó tọ́ fún ẹ tó dẹ̀ mọ̀ pé ọmọ yìí ó ní covenant tí àwọn jọ ṣe lórí Adémákinwá pé tí ò bá wá ṣe nǹkan tó wà needful kó wá ṣe fún wọn ní odò kó wọ́n máa padà gba ọmọ yẹn lọ́wọ́ ẹ̀ o kó má lè rò pé ó yá nǹkan kan lọ just like that pé nothing goes for nothing o pé wọ́n wá ṣèlérí fún pé tí ò bá tí wọ́n ti fún ní táìmù pé tí wọ́n san táìmù yẹn pé tí ò bá sọ tí ò bá san gbogbo ẹ̀jẹ̀ nǹkan tó lòun fẹ́ ṣe ló bá ní wọ́n bá gba Adémákinwá lọ́wọ́ ẹ̀ wọ́n ní bó ṣe gbogbo ta ni àwọn yẹn dẹ̀ wọ́n náà dẹ̀ disappear àwọn pòórá wọn lọ wọ́n ní bí olórí àbí Ashley bó ṣe sáré lọ sí ọ̀dọ̀ kábíyèsí gbà wọn báwọn sọ fún yèyé mólú ló máa padà gba Adémákinwá ó padà bọ̀ wá gba Adémákinwá kábíyèsí ní Ashley kí ni nǹkan tí ìwà àti yèyé mólú níbo lẹ́ẹ̀dì sí torí nígbà tẹ́ ẹ̀ ń di ohun ọ̀mọ̀ ìgbà tẹ́ ẹ̀ ń ṣe nǹkan tó sọ tó ní òun fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ọkùnrin ṣàṣírí sọ pé òun fẹ́ gba Adémákinwá
ó ní tó bá ṣe pé òun á padà gba Adémákinwá lọ́wọ́ ẹ̀. Kí ni nǹkan tí Covenant tẹ̀jọ ṣe tó fi di pé ìyá Mólú sọ pé kò fẹ́ Yèyé Mólú tó lóun fẹ́ gba ọmọ ẹ̀ padà ìyẹn Adémákinwá padà. Ó ní pé wọ́n sọ pé òun ti sáré lọ bẹ Naomi kí Naomi kóun ti ní kóun máa bẹ Naomi pé kí Naomi jọ kó dáríjì òun kó dárí kóun ti lọ sọ pé òun fẹ́ pa Naomi. Ẹjọ́ yẹn lòun mú lọ sí odò, gbogbo kinní yẹn lòun mú lọ sódò àti bóun ṣe fẹ́ gba destiny Tádéníkàwò fún Tádémákinwá àbí Adémákinwá. Wọ́n máa gba destiny Tádéníkàwò fún Adémákinwá pé therefore pé nǹkan tí òun sọ nìyẹn. Tó fi di oníranto tó fi gba ọmọ lọ́rùn wọ́n ní kóun wá lọ ṣe sacrifice sí nǹkan tó ṣe fún Naomi tó sọ pé òun ṣe fún Naomi òun ṣe pé kó wá kó ṣáà ní nǹkan tó sọ. Ló bá ní kóun ní òun fẹ́ bẹ̀rẹ̀ pé kí Naomi bá ti dáríjì òun. Wọ́n ní Naomi bá ti dáríjì. Ṣé ìwọ àti Naomi lẹ́jọ́ ń sọ̀rọ̀ báyìí? Ṣé ìwọ àti Naomi lẹ́jọ́ ní ẹjọ́ pé o fẹ́ pa àbí ò ní pa? Pé tó bá wá ṣe kó wá ṣe ètùtù yẹn sacrifice tó fẹ́ ṣe yẹn tó bá ṣe wọ́n máa padà gba ọmọ yẹn lọ́wọ́ ẹ̀. Àwọn ti sọ fún ẹ náà ṣe disappear. Wọ́n ní kábíyèsí wá sọ fún Naomi pé so ní ìgbà tó fi lọ síbẹ̀ pé ó fẹ́ pa Naomi torí ẹ̀ náà ṣe gbà fún ẹ. This time around wọ́n ní kó bá lọ ṣe kinní tó ní kó ṣe padà ọmọ ìwọ gangan náà máa pa pé ìwọ gangan nìkan pa kì í ṣe ọmọ ẹ̀. Ló bá ní kán jọ o àtòun àtọmọ òun àwọn kò sí tó fẹ́ kú nu wọn kán jọ o òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Ó kí kábíyèsí báwọn sọ fún Naomi pé kó dáríjì o. Kábíyèsí ní òun ò lè sọ nǹkan tí agbára àwọn ò ká. Òun ò dẹ̀ lè sọ fún Naomi pé kó lọ ṣe kíni kó lọ dáríjì. Kí n tiẹ̀ pẹ̀lú Naomi? Naomi ti sọ pé tó wá pé dìdá tiẹ̀ ni òun ò lè bá Yèyé Mólú sọ anything pé ṣùgbọ́n ọmọ yẹn pé òun láìkọ́ ọmọ. Àánú ọmọdé máa ń ṣe òun pọ̀. Ministry òun ní ministry ọmọdé kóun máa ṣe oore kóun máa ṣàánú àwọn ọmọdé. Nítorí ẹ̀ ló ṣe lọ gba Adémákinwá wá o pé tí ò bá jẹ́ ìwọ pé ìwọ kò kéré sí nọ́mbà òun ò tiẹ̀ ibi tó bá ń wọ̀n ẹ́ torí oníṣẹ́ ibi ni ẹ́ ibi tó bá ń wọ̀n tó bá po orí òun tó fẹ́ po orí òun níbi pé orí ẹ̀ ló máa fi gbé nǹkan ẹ̀. Wọ́n ní kì í máa ṣe kékeré o pé kábíyèsí ó sọ ìfi ọ̀rọ̀ fún Naomi sọ̀rọ̀ fún Ashley. Wọ́n ní kò jẹ́ bó ṣe jẹ́ bí kábíyèsí ṣe sọ fún Ashley ni. Ó jẹ́ lọ ṣètò tó bá wá òun ò dá sí mọ́. Naomi ò ní dá sọ́rọ̀ ẹ̀ mọ́. Ṣé wọ́n ti wá kìlọ̀ fún ẹ pé ṣé Yèyé Mólú ti wá kìlọ̀ fún ẹ nǹkan kí nǹkan tó bá wọn ìwọ àti Yèyé Mólú tẹ́ lọ ṣe. Ìwọ fẹ́ pa ìyàwó tòun. Ìwọ lójú ó yá kó lọ máa kéde káàkiri pé Yèyé Mólú sọ pé tó bá wá ṣe ètùtù padà tó bá wá ṣe sacrifice fún òun padà. Naomi tí o sọ pé o fẹ́ pa ìwọ àti wọn lẹ́jọ́ ní odò instead tó máa fi pa ìyàwó òun Naomi pé ìwọ nìkan máa mú lọ. Wọ́n ní bí kábíyèsí ṣe sọ wọ́n ní Naomi Ashley ó tutọ́ sókè ó fẹ̀yìn ìgbà ó fojú gbà pé kí kábíyèsí jọ kó má sọ bẹ́ẹ̀ kó má ṣe bẹ́ẹ̀ kó má jẹ́ kí Yèyé Mólú wá mú òun àbí kó mú ọmọ òun. Wọ́n ní tó bá ti ṣe nǹkan tí Yèyé Mólú sọ bùṣe. Ẹ̀yin èèyàn mi ò jẹ́ bá mi share bá mi like bá mi fi tó kù sí comment section kẹ́lẹ́ bá mi subscribe. Wọ́n ní ohun tí ojú ń wá lójú ń rí tí Ashley pọ̀ tí Ashley gbogbo èèyàn tí ó ti kọ́ Ashley wọ́n ti kọ́ òníyì mọ́ láàfin wọ́n kàn ń gbé mu fún kò síbi tó ti níyì even ní Láfògìdì mọ́ gan-an wọn ó ti kàbùkù mẹ́. Níbo ni Naomi dé níbo ni Ashley dé tó kàbùkù. Ẹ̀yin èèyàn mi Naomi àti àwọn ọmọ ẹ̀ rere lè máa rí o kábíyèsí àti Naomi àbọ̀ Ọlọ́run adájú lórí wọn lórí yín o Jésù Olúwa wa àmín. Ṣègùn yín èèyàn wa ẹ̀fín tẹ́tí sí àbọ̀ Ọlọ́run adájú lórí gbogbo wa Jésù Kristi Olúwa wa